الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين آمين. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run tí ọpẹ́ wa tọ́ sí atọrọ àlékún kí àtìgẹ̀ fún ànábì wa Muhammad ọlọ́run wọlá tóbi ọlá rẹ̀ mọ́sá yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa. ìtafẹ́ bára wa sọ lẹ́nìí òun náà ni ahmiyatul amri bil ma'ruf wan nahyi anil munkar, pàtàkì tó wà níbi ká máa para wa láṣẹ nípa pé ká ṣe dáadáa ká ṣe ntọ́lọ́run ọba fẹ́ ká sì máa kọ̀ fúnra wa ká kò ń bí ntọ́lọ́run ò fẹ́. ẹ̀rí nínú ilé la wà ní àwa tá a jó bí ní àwọn ọmọ wa tí bá ń ṣe tí ò dáa ká má fi wọ́n lẹ̀ ká má pa wọ́n láṣẹ wípé ní ntọ́lọ́run fẹ́ nìyí. ẹ̀rí ọkọ kó payàwó ẹ̀ láṣẹ wípé ntọ́lọ́run fẹ́ nìyí, ìyàwó náà kó náà máa fún ọkọ rẹ̀ nímọ̀ràn ntọ́lọ́run fẹ́ nìyí. gbogbo tí ò bá da ká kó ń bẹ̀ láwùjọ ni ládùúgbò ni níbi iṣẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí ní ò jẹ́ kí fọkànbalẹ̀ ó wà. ẹ̀sìn ló sì jẹ́ nínú àwọn ẹ̀sìn tá à ń sin ọlọ́run ọba òun náà ni ìmọ̀ pààyàn láti ká ṣe dáadáa yìí tó ì jẹ́ pé ní ìjogúnbá látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run tí wọ́n ti kọjá lọ iṣẹ́ táwọn náà ń ṣe nu. ẹ já wò tọ́ka inú alukur'ani karim ọlọ́run bá sọ fún ànábì wa Muhammad bada a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim walitakun minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar wa ulaika humul muflihun. ọlọ́run sọ fún ànábì wa Muhammad inú suratu Ali Imran ọlọ́run ní kó máa bẹ nínú yín ẹ̀ńtẹ̀ jálè wọn ànábì àwọn àjọ kan tí wọ́n máa pààyàn láṣẹ pé kí wọ́n ṣe dáadáa tí wọ́n sì máa kọ̀ fáwọn èèyàn kan kó ń bi tọ́lọ́run ò dáa. ọlọ́run àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ àwọn ni wọ́n jẹ́ ẹni ọlá. ọlọ́run mọ́sàájà wà náà jẹ́ ẹni ọlá. tábà tún wọnú àyà mi tọ́lọ́run tún sọ náà ọlọ́run ní kuntum khayra umma ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar. ọlọ́run ní ẹ jẹ́ èyí ni pé ní àwa àjọ ànábì wa Muhammad aliuma ànábì ọlọ́run ní khayru umma ìjọ tó fi lóore jù ní wá. ẹ̀rí ọlọ́run ní ẹ̀yin níjọ tó fi lóore jù tá a mú jáde fáwọn èèyàn kí lẹ fi lóore ni pé ní ẹ máa pa àwọn èèyàn láṣẹ pé kí wọ́n ṣe dáadáa ẹ sì máa kọ̀ fáwọn èèyàn kí wọ́n kó omi tí ò dáa. ọlọ́run ní lẹ fi jẹ́ ìjọ tó lóore. àṣé inú nǹkan tó rí wá wà òun náà ni ká má fara wálẹ̀ ká má ìpè ní àbó bá ṣe wù kó lè rí ẹ̀fín kálukú lẹ̀ kó máa ṣe tó bá wù ú kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. ẹ̀rí níta bá rí pé ò dáa ládùúgbò ni nínú ilé ní káwà kan wà tó yẹ pé ní àìdé pé ní ẹja máa sọ fúnra wa ọlọ́run ò fẹ́ ilé yìí ọlọ́run ò fẹ́ lè yẹ dákun ẹja kú òun bẹ́ẹ̀ ẹ má jà ṣe tí ó fà bínú ọlọ́run ẹ má jà ṣe tí ó dá wàhálà alẹ́ ní táwọn èèyàn bá sì ń ṣe tá a bá rí pé wọ́n dá àbí kò yé ká tún máa gbìyànjú láti encourage wọn lórí ẹ̀ láti pé kí wọ́n tún ṣe dáadáa sí ẹ̀rí eléyìí jẹ́ lára ìsìn. òun ló fà tí Shehu Ibn Qayyim ọlọ́mọṣàbá yọnu sí àfọ àmọ́ Qayyim sọ pé why you din ó ní ẹ̀sìn wo ní bẹ lára olúwa rẹ̀ oore wo ní bẹ lára olúwa rẹ̀ ẹ̀ tó rí ọgbà ọlọ́run bá tí wọ́n ń fàya torí nǹkan tí ò da táwọn èèyàn ń ṣe tó sì fi wọ́n lẹ̀ ẹ̀rí torí ààlà ọlọ́run táwọn èèyàn ń rá láre tó sì fi wọ́n lẹ̀ torí pé àwọn èèyàn wọ́n fi ìlànà tọ́lọ́run lẹ̀ wọ́n fi súnàtà ànábì wa Muhammad lẹ̀. èyí ni pé ní àfààfin sọ fún wa pé irú ẹni tó máa ń ṣe báyìí kò sí ẹ̀sìn ọlọ́run ní lára rẹ̀. gẹ́bà sí wa ń kírun tá à ń gbà àwẹ̀ tá à ń sàwọn àbádà míì bẹ́ẹ̀ náà bó ṣe ní ládá bẹ́ẹ̀ náà ni ìpààyàn láṣẹ kó ṣe dáadáa yìí ká sì máa kọ̀ fáwọn èèyàn kan kó omi tí ò dáa òun náà àmọ̀ fi ní ládá ẹ̀sìn ni. ẹjá wò tọ́ka rẹ̀ ní suratu Hajj aya 41 ọlọ́run sọ pé alladhina in makkannahum fil ard aqamu ssalat wa atu zakat wa amaru bil ma'ruf wa nahaw 'anil munkar walillahi 'aqibatul umur. ọlọ́run ní àwọn tó yẹ pé ní makkannahum tá bá ti fàyà balẹ̀ tá bá ti fi ara wọn balẹ̀ ìyẹn ni pé ní ara balẹ̀ nínú ilé ara balẹ̀ ọlọ́run ojú sí wàhálà tẹ̀mí wọn bá balẹ̀ ọlọ́run láwọn eléyìí aqamu ssalat àwọn máa kírun dáadáa wọ́n tún máa yọ sàká wọn ò wá ní fi máa nírun àti sàká wọ́n tún máa pààyàn láṣẹ kí wọ́n ṣe dáadáa wọ́n máa kọ̀ fáwọn èèyàn kan kó omi tí ò dáa ọlọ́run fi yìn wọ́n nì ẹ̀rí pọ́lọ́run fi tẹ̀lé ìrun àṣẹ iṣẹ́ yìí ní tó ṣe dandan ká gbọ́dọ̀ máa ṣe lẹ́yìn bá bá ń kírun tá a bá ń gbààwẹ̀ tá à ń yọ sàká gbogbo àwọn iṣẹ́ ìpààyàn láṣẹ kan ṣe dáadáa káwùjọ wa ó dáa ní tí bá ń tán máa ń ṣẹlẹ̀ láwùjọ tí ò bá dáa
ẹ jẹ́ á pera wa lákìyèsí ní tí ó bá fà bínú Ọlọ́run ká pera wa lákìyèsí sí pé ẹ jẹ́ á kó omi kan yìí Ọlọ́run ò fẹ́ nínú ilé ni ládùúgbò ni ẹ̀rí láwùjọ ni kódà níbi iṣẹ́ ni ẹni ẹ̀rí pẹ̀lẹ́ wa lákòó lábo sọ̀rọ̀ pé ẹni tá a bá kọ̀ fún pé kókó omi tí ó dá kìí pé níjà làá fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ làá fi ṣe ẹ̀rí nǹkan ẹni tí má sì ń ṣe tí ó tó dá ẹ̀rí ká tún encourage ká tún pé ọmọ ìyá mi tó ń ṣe èyí má fi ilẹ̀ o Ọlọ́run sọ lẹ́sàn-án rẹ̀ iṣẹ́ tó yẹ káwa mùsùlùmí máa ṣe ni ẹ já wọ̀rọ̀ Ànábì wa Muhammad lórí pé tá Ànábì tó sọ ń pa eléyìí agbọ́dọ̀tọ̀dọ̀ Uzaifa ọmọ Yamani Ọlọ́run mọ́sá bá yọ́nú sí wọn là Ànábì sọ pé walladhi nafsi biyadi lata'muruna bil ma'ruf wa latanhawna 'anil munkar aw la yushikana Allah an yab'asa 'alaykum iqaban minhu fatad'unahu fala yastajibu lakum Allahu akbar sallallahu alaihi wasallam Ànábì ní ẹ̀yin èèyàn ní máa pààyàn láti kí wọ́n ṣe dáadáa kẹ́sì máa kọ̀ fáwọn èèyàn kí wọ́n kó omi tí ò dáa àbí tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ń wọra yín ran ó súnmọ́ Ọlọ́run kọ́lọ́run gbé ìyà dìde lórí gbogbo yín Allahu akbar kẹwàá pé Ọlọ́run ọ̀hún tọ́lọ́run wà ní dáyín lóhùn ìyẹn ni pé tí wàhálà bá ṣẹlẹ̀ ẹ̀rí àbàbà wa ní bára alẹ́ ẹni bá ń jẹ kòkòrò búburú bá a bá dá a lẹ́kun huru hẹ́rẹ́ rẹ̀ oníjà sùn lọ́gànjọ́ ọmọ inú ilé tí ń ṣe tí ò da tẹ́ ń wòran ọmọ tó wà ládùúgbò tí ń ṣe tí ò da tẹ́ ń wòran tẹ́ lóun ló mà ìgbà wàhálà rẹ̀ bá dé kò ní máa ń ti ẹnìkan mọ́ wọ́n ní bí iná bí bá ń jógi tútù tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní gbígbẹ òun ló mà fara gbà ó fi hàn pé gbogbo wa iṣẹ́ tó yẹ ká máa ṣe ni ẹ já tún wò Zainab ọmọ Jahsh òun náà béèrè lọ́dọ̀ Ànábì wa Muhammad ó ní ìwà Ànábì ó ní anuhuliku wa fina salihun tá a bá ti ẹ̀ ń sin tó dáa ṣé gbogbo wa parẹ́ táwọn ẹni sì ń bẹ nù wa Ànábì ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn ó parẹ́ Ànábì ní ìfẹ́ kásọ̀rọ̀ dà kábàṣù tẹ́sẹ̀ bá ti pọ̀ bẹ́sẹ̀ bá ti pọ̀ bí ẹ̀san bá dé tó bá ti mú àwọn tí ò dáa lọ bẹ́ẹ̀ náà ló sì máa bá àwọn tí tó jẹ́ni tó dáa náà ẹ̀rí Ọlọ́run yóò kàn máa wá san àwọn tó dáa lẹ́san yóò san wọ́n lẹ́san rẹ̀ bó bá di jọ́ àdìkẹ́ àmọ́ torí náà ni pé a gbọ́dọ̀ máa pa ara wa láṣẹ ká ṣe dáadáa ká sì máa kọ̀ fúnra wa kó kó omi tí ò dáa tá bá tó wọnú àyà mi nínú Al-Qur'ani Karim nínú Suratu Hud Ọlọ́run sọ pé falawla kana minal quruni min qablikum ulu bakiya yanhauna anil fasadi fil ardi illa qalila mimman ajayna minhum wa taba'a alladhina zalamu ma utrifu fi wa kanu mujrimin wa ma kana rabbuka liyuhlika alqura bidhulmi wa ahluha muslihuna Allahu akbar Ọlọ́run ní síbí kò ti máa bẹ nínú àwọn àjọ tí wọ́n ti ṣáájú lọ Ọlọ́run tí ì bá jẹ́ pé ń bẹ nínú àwọn àjọ tí wọ́n ti ṣáájú lọ ni àwọn tí wọ́n jẹ́ àṣẹ́kùbọ̀ nínú àwọn ẹni rere dáadáa ìyẹn ni pé nínú àwọn àjọ àwọn ẹni rere dáadáa tí wọ́n wá ṣẹ́kù tó yẹ pé ni wọ́n máa pa àwọn èèyàn láṣẹ kí wọ́n ṣe dáadáa wọ́n sì máa kọ̀ fáwọn èèyàn pé kí wọ́n kó omi tí ò dáa bí ìbá ṣe bẹ́ẹ̀ ni gbogbo wàhálà ò bá ṣẹlẹ̀ bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀rí Ọlọ́run ní Ọlọ́run á ní wa ma kana rabbuka liyuhlikal qura bizulmi Ọlọ́run ní Ọlọ́run ọba rẹ̀ Ọlọ́run bọ̀ rẹ̀ Ànábì Ọlọ́run wèé pa ìlú kan rẹ̀ pẹ̀lú àbòsí Ọlọ́run wèé fàbòsí pa àwọn ìjọ kan rẹ̀ Ọlọ́run ní wa ahluha muslihuna ntọ́lọ́run wá wínú Ọlọ́run dákọ̀ salihuna Ọlọ́run tó yẹ pé àwọn aráàlú yẹn muslihuna wọ́n jẹ́ ni tí ń ṣàtúnṣe Ọlọ́run sọ pé tí wọ́n jẹ́ ni ire ìyẹn ni pé tí wọ́n ń ṣàtúnṣe gbogbo nílùú tí wọ́n ò fa àwọn èèyàn lẹ̀ tí wọ́n àdákẹ́ Ọlọ́run ní gbogbo òru tó bá ti rí bẹ́ẹ̀ ànípa àwọn rẹ̀ èyí ni pé ní báwọn aláṣẹ àwọn tó jẹ́ pé èèyàn rẹ̀ tí wọ́n bá wà nílùú tí wọ́n gbà wá níyànjú tí wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run fún wa ìpè ní ẹsẹ̀ báyìí ntọ́lọ́run fẹ́ ni ẹja kó omi tí ò dáa Ọlọ́run ní ànípa bẹ̀rẹ̀ ìyẹn ni pé ní ìparun ò ní bá wọn ó fi yẹ pé eléyìí jẹ́ iṣẹ́ wa bàbá wa wò àwọn àkọlọ́ làánà wọn kí ni Ọlọ́run fi làánà wọn ó gbé kẹrẹ̀ jìnà sí wọn nínú àwọn ànábì Ọlọ́run làánà wọn láhàn àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti ṣáájú Ọlọ́run nítorí pé ní wọ́n fi eléyìí lẹ̀ tábà wọnú àyá Al-Qur'ani Ọlọ́run ní lu'ina alladhina kafaru min bani Isra'il ala lisani Dawud wa Isa ibn Maryam dhalika bima asaw wa kanu ya'tadun kanu la yatanahawna an munkarin fa'alu labisa ma kanu yaf'alun Ọlọ́run ní àlàánà àwọn tí wọ́n ṣe kèfèrí nínú àwọn ọmọ Israel ẹ̀rí láhàn ànábì Dáúdà àtànábì Isa ọmọ Mariama kí la fi làánà wọn Ọlọ́run gbé kẹrẹ̀ jìnà sí wọn Ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ wọ́n gbàgbére kí lẹ́ṣẹ̀ náà ni pé ní kánú láyà tàná haúná ànímúkàní fàálù ní táwọn èèyàn ṣe tí ò dáa wọn ò kọ̀ fún wọn pé nǹkan báyìí ò dáa wọ́n wò wọ́n ràn torí pé ọlá wọn wò wọ́n ràn Ọlọ́run wá pa wọn rẹ́ ìparun dé bá wọn pẹ̀lú àwọn tí wọ́n ṣe tí ò dáa ẹ̀rí nǹkan ó fi hàn pé ní àṣàwà ní ò gbọ́dọ̀ dákẹ́ tá a bá ní táwọn èèyàn ṣe tí ò dáa ẹjá gbìyànjú ká kọ̀ fún wọn o ẹjá gbìyànjú ẹni tí bá ń ṣe tó dáa ká gbìyànjú ká tún máa fún un nímọ̀ràn pé kó máa ṣe lọ mọ́ wá ní ìmọ̀kọ̀ fún yàn nípa kó ṣe nǹkan tí ò dáa yìí tá a bá rí pé ẹni tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ rẹ̀ tó lágbára tá a bá rí pé ní ẹni tí ń ṣe lọ́hùn yìí ó yẹ ká sọ fún àwọn aláṣẹ
n ti ń ṣe èyí tí ò dáa ni àwọn agbófinró tá a bá rí pé ní eléyìí ẹja náà ọ̀rọ̀ rẹ̀ hàn jọba ká sọ fún pé n ti ń ṣe èyí ó lè bàlú jẹ́ ó lè bàdúgbò jẹ́ irú bẹ́ẹ̀ ká nà hàn abẹ́ni tá a bá rí pé ní bóyá ẹ̀ṣẹ̀ kò tó ká nà hàn bóyá nínú ilé lára sọ fún ká ní fún ní mọ̀ràn wọ́n ní àmọ́ ẹni tá a bá rí pé inú ilé ló wà ń ṣe tí ò dáa lápèjú abí ẹni tó yẹ pé ní bóyá máa ń mutí ni bóyá ń ṣe kí ni àmẹ́nìkan ò mà inú ilé tí máa ṣe sẹ̀ríà ò sọ wípé ẹ lọ́ọ́ tọ̀ pinpin ẹ máa yọjú wọnú ilé àwọn èèyàn káyọ̀ pé tó afẹ́ wo tẹ̀ ń jẹ ni afẹ́ wo tẹ̀ ń mu ni afẹ́ wo tẹ̀ ń ṣe inú ilé tí ò dáa ni rárá o èyí tó bá hàn síta ìní sẹ̀ríà ní ká kọ̀ fún yàn pa rẹ̀ nítorí tá a bá wò lórí ẹ̀ wọ́n ní ìtọ́ka nípa Sayyidina Umar àdìsí ìtàn gbé wá ṣùgbọ́n àkókò kò ní gbà wá láti sọ nípa ẹni tí Sayyidina Umar lọ bá nulẹ̀ tó ṣàlàyé fún ẹni wá ní ìwọ Sayyidina Umar bọ́ọ̀sì wá já wá nítòótọ́ ọwọ́lé wá bá àwọn àmójúlé kọ́ gbà wọlé ọlọ́sìn níwà láti jẹ sásù ọlọ́ni ẹ má tọ̀ pinpin ara ẹyin tó ti yé ọlọ́sìn tún ní ẹ tójú ọ̀nà wọlé ni ọlọ́run tún ní bẹ́ẹ̀ bá wọlé ẹ sálámà ìwọ Sayyidina Umar ó ṣe gbogbo eléyìí Sayyidina Umar tó kẹ òun náà ti gbà pé òun ṣàìṣe ṣùgbọ́n nǹkan tó ń ṣe túbá lọ́dọ̀ ọlọ́run má débẹ̀ mọ́ ó lòun náà ò ní débẹ̀ mọ́ èyí ni pé ní kèsì ká máa tọ̀ pinpin yẹn nínú ilé ẹ wá rí tá a fi wá yọrí òun náà ní ìpènyàn sí ìkan tí ò dáa fún yàn ó pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ inú ká fi ọwọ́ kọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ká fi ahọ́n kọ̀ ká fi ọkàn kọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì wa Muhammad Ànábì ní man ra'a minkum munkara ẹni tó bá rí tí ò dáa nínú yín falyughayyirhu biyadihi Ànábì ní ẹ gbìyànjú ẹ fọwọ́ yí padà bá ti pé ládùúgbò nínú ilé ni tó bá nídìí pé kẹ́ ẹ ráìtì àwọn kan ni ẹ kọ lẹ́tà sí wọn ni pé ní nǹkan tí ń bẹ nínú ìlú yìí ní tí ń bẹ ládùúgbò wa yìí ní tí wọ́n ṣe tí ò dáa ni ẹ kọ lẹ́tà sáwọn tẹ́ bá kọ lẹ́tà sí bó bá àbí bẹ́ẹ̀ kọ́ Ànábì ní tẹ́ bá lè ṣe yìí bilisani ẹ fa hàn yí padà ẹ sọ jáde ntọ́lọ́hún fẹ́ ni tó bá yẹ pé ní ẹ bá lágbára méjì Ànábì ní afọkàn yí padà ní tí wọ́n ń ṣe ẹ má jẹ́ owó yín ẹ tó ti yé kọ́kàn yóò kórìíra rẹ̀ ẹ má bá wọn ṣe pọ̀ torí náà ni pé Ọlọ́run mọ́sá yọ́nú sí wa ẹ já ká gbìyànjú láti máa ṣe léyìí tọ́lọ́run fẹ́ ká ṣe dáadáa Ọlọ́run já lè máa ṣe tọ́lọ́run fẹ́ ká kó ń bẹ́ Ọlọ́run já lè kó ń bẹ́ títí di ìgbà mi bọ́lọ́run bá fẹ́ ọmọ ìyá yín lẹ́sìn Islam Jamiu Abdulsalam Alfa Ibeji wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله